ẹni lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀yin náà ti rí mi nínú agbádá báyìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé àrà ọ̀tun ni lórí ìkànnì yìí lọ́jọ́ tèní agbo amúlùdùn ni mo fẹ́ mú yín lọ lọ́jọ́ tèní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé gbogbo rẹ̀ ló pèsè sórí ìkànnì yìí mo ní kẹ́ ẹ fi tí kẹ́ ẹ fi gbé tiwa lárugẹ ẹ jẹ́ ká fi tiwa náà ká fi gbé tí lárugẹ ẹ jẹ́ ká bá yín polówó ohun tẹ́ ń tà fọmọ aráyé ẹ jẹ́ ká bá yín polówó iṣẹ́ tẹ́ ń ṣe fọmọ aráyé ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. mo ní agbo amúlùdùn ni mo fẹ́ mú yín lọ lọ́jọ́ tèní àmọ́ ẹ jẹ́ ń dárúkọ mi fẹ̀yìn ara lé ìyẹn fẹ̀yìn tẹ́ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àmọ́ ẹ kọ́kọ́ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò tá a bá gbé sórí ìkànnì yìí. orúkọ mi ò tí ì yí padà Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí àwa gangan lọmọ oníjà kòmánà àjàní mògún ni mí ará àjámọ̀ àwa lọmọ ikú ń pọ̀ ruru àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjàní taníjà lẹ́yìn kùlé òun ṣèbá pọ́n bẹ́ purẹ́ lórúkọ tí wọ́n ń pàjà. mo ní agbo amúlùdùn ni mo fẹ́ mú yín lọ lọ́jọ́ tèní ẹgbọ́n ní kí la fẹ́ gbéyẹ̀wò lágbo amúlùdùn lórí ìkànnì yìí lọ́jọ́ tèní mò ń bọ̀ mí tí dé. àní lágbo amúlùdùn lọ́jọ́ tèní ọjọ́ òbí là á gbéyẹ̀wò ọjọ́ òbí ṣé ànìvẹ̀sẹ̀ lẹ́yìn mọ̀ ń pè lọ́dọ̀ tiyín birthday la fẹ́ gbéyẹ̀wò lágbo amúlùdùn lórí ìkànnì yìí lọ́jọ́ tèní ẹgbọ́n náà ta ní ṣọjọ́ òbí ta ní ṣe birthday lọ́jọ́ tèní bàbá wa bàbá alálùbáríkà bàbá onínúure bàbá tí wọ́n fi ń tọrọ bàbá ọkọ tí wọ́n fi ń tọrọ ọkọ bàbá aṣọre mọ́wẹ̀yìn bàbá láàánú ọwọ́ tí ń lomi jẹ́nu ọ̀rẹ́ àwọn mẹ̀kúnnù bàbá wa tí mo fi ọ̀wọ̀ àti àpẹẹlẹ dárúkọ wọn bàbá wa Elhaja Akima Abiodun AK Motosa adé orí àjọkẹ́ ọkọ àjọkẹ́ àdè àwọn gangan lọmọ ọlọ́jọ́ bíi tọjọ́ tèní ibẹ̀ gangan la múra báyìí ẹ̀yin náà ti rí mi nínú agbádá ìwọ náà lè wọ agbádá rẹ̀ kó wá bá mi nílé agodo ń bí torí ní kété tí n bá dìde nílé agodo mo fẹ́ lọ jẹ mùkúlùmù kẹ̀ǹkẹ̀ fún bàbá wa yìí ni òyìnbó tó ń ta mọ́tò òyìnbó tó ń ra mọ́tò òun ni bàbá wa yìí gbogbo Nàìjíríà ọwọ́ wọn ló wà kódà gbogbo Benin Republic ọwọ́ wọn ló wà tẹ́ ẹ bá déjẹ̀fà àbí ẹpẹ́ ni kí n sì pè é ẹ̀yẹ béèrè rìtísítírà níbẹ̀ ẹ mójú ajé kò nísàn níbẹ̀ ẹ kí ajé kù kalẹ̀ níbẹ̀ bàbá wa Elhaja Akima Abiodun AK Motosa okú oríire ọjọ́ tèní happy birthday to you bó o ṣe lé sí lóṣù nínú oṣù yìí bó o ṣe lé sí lọ́sẹ̀ nínú ọ̀sẹ̀ yìí bó o ṣe lé sí lọ́jọ́ nínú ọjọ́ tèní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ó ṣe láyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ó ṣe láyé ọ̀pọ̀lọpọ̀ oṣù ó ṣe láyé ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ṣe láyé ó ṣe láyé rẹ̀ ó mọ̀ lé sí owó ó mọ̀ lé sọ́lá ó mọ̀ lé sí ẹ̀mí gígùn ó mọ̀ lé sí àlàáfíà ẹ bá ń ṣàmì fún bàbá. ní báyìí ẹ jẹ́ ń dókè lọ́hùn lọ́dọ̀ àwọn amójú ẹ̀rọ mi káwo ń ta ní níbẹ̀ tá a fẹ́ fi bu ọlá fún bàbá wa yìí lórí ìkànnì lọ́jọ́ tèní fún ayẹyẹ ọjọ́ ìbí wọn ó yẹ bá ń gbé sí i lókè lọ́hùn. ọlọ́jọ́ ìbí ijó kan ẹ̀ o bọ́sàgbò kó bá wa jó o. káàsà ọjọ́ parapọ̀ ó dọ̀sẹ̀ ọ̀sẹ̀ finúkonú ó dọ̀ṣù oṣù foríkorí ó dọdún àgàgàgàgà ọmọ ọlọ́jọ́ bíi tèní dé ẹ wò bó ṣe yọ lọ́nà ọmọ tán fi ń tọrọ ọmọ bàbá tán fi ń tọrọ bàbá ọkọ tán fi ń tọrọ ọkọ Elhaja Akima Abiodun AK Motosa ìwọ ló lè ní ìwọ ló lọ́sẹ̀ yìí ìwọ ló lóṣù yìí ìwọ ló lọ́dún yìí happy birthday to you. ọmọdé ọjọ́ òun dàgbà rẹ o. ọmọdé ọjọ́ òun dàgbà rẹ o. orí jẹ́ òpẹ́ láyé kó sì bá wọn dálàgbà kó sì ní ìhùn dálàgbà ń ní kó sì ní ìhùn dálàgbà ń ní.
bàbá wa Elhaja Akima Abiodun AK Motors. Ọmọdé ọjọ́ òun mà ti ń dàgbà rè àṣẹ òròmọdìẹ tí ó bá kọ lágbà àṣà ò ní gbè. Ó yá jẹ́ n kọ́kọ́ kí ẹ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìgbẹ́ tí ọmọ ọlọ́yẹ nìyí ẹ̀yin lọ́mọ mo ṣọyẹ́ tán kí n tó ṣòro. Ọmọ mo ṣèrìwọ̀wọ̀ mo fi jàjà lókè ìgbẹ́tì nílé ọlọ́yẹ. Ọmọ wọn rán mi lóbì mo kówó fẹ́lẹ́ mu. Olóbì ń sọ olóbì má sọ mọ́. Owó ń bẹ lágbàlá bàbá tiwa. Ọmọ yẹ́wò yóò wá gbà mọ́. Kékeré lọ́yẹ́ ti ń wá bàbá tó bí wọn lọ́mọ kiri. Ọyẹ́ amápárá àgbẹ́tì. Òjò amápárá àgbẹ́tì. Aṣọ ńláńlá ni wọ́n wọ̀. Fìlà ńláńlá ni wọ́n ń dé. Ẹ̀yin lọ́mọ òkúta méje takọtabo nílé bàbá tó bí yín lọ́mọ. Mẹ́ta ń bẹ nínú omi tí ń sunkún ooru. Mẹ́ta ń bẹ lókè yẹ̀pẹ̀ tí ń sunkún òtútù. Ọ̀kan tó kù ní bẹ níra àgbèjì ilé. Tí gbogbo wọn ṣèwé bọ níbẹ̀. Ẹ̀yin lọ́mọ àwòkè jẹun. Òkè mẹ́rìndínlógún ní bẹ nígbẹ́tì. Mẹ́rin ní àdúróbọ̀. Mẹ́rin ní àbẹ̀rẹ̀bọ̀. Mẹ́rin làkúlẹ̀bọ̀. Mẹ́rin tó kù ni wọ́n fi ń ṣọyẹ́. Gbogbo èrò tí ń rè gbẹ́tì. Bẹ́ẹ̀ dégbẹ́tì ẹ tọrọ owó. Bẹ́ẹ̀ dégbẹ́tì ẹ tọrọ ọlá. Bẹ́ẹ̀ dégbẹ́tì ẹ tọrọ ọmọ. Bàbá wa Elhaja Akima Abiodun AK Motors. Àní bẹ́tì ẹ bá ń já. Mámà mi kàn aya ní péré ọkọ. Aya rẹ̀ olólùfẹ́ rẹ̀ ẹni bí ọkàn rẹ̀ dàlín rẹ̀ sùìtì rẹ̀ ìyá àwọn ọmọ rẹ̀. Òun ló ní kí n kí ẹ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìyá wa Hajiya Aishata Àjọkẹ́ Àdè. Ó yá ẹ bá ń gbóhùn sókè. Happy birthday to you, my love. Happy birthday to you, my baby. Happy birthday to you, my sweet. I love you so much. Àkàndé ọkọ mi olówó orí Àjọkẹ́ Àdè. Ọkọ ẹ̀ fúnra rẹ̀. Ẹnu obìnrin kò lọ́nà tó bú sẹ́kún. Ó ń gbélé yóò jókòó ẹ̀yìn àsìjálẹ̀ ẹnu. Ọkọ mi Àkàndé. Àwọn obìnrin mọ ojú káàkiri gbogbo gbòòrò Lájọkẹ́ nìkan lòun rí. Ọkọ ẹ̀ I love you. Aṣọ́pọ̀ ọdún láyé o. Ikú tó yá ò ní gba ẹ lọ́rùn báyìí. Ọlọ́run lè ní fún tó yá pa ẹ. Ọlọ́run ní ṣe lẹ́ẹ̀kan tó kù fún ẹ. Aṣọ́pọ̀ ọdún láyé nínú owó nínú láìní gbogbo. Àjọ pẹ́pẹ́pẹ́pẹ́ fúnra wa. Happy birthday. I love you so much. Bẹ́ẹ̀ni, o ṣeun aya rẹ̀. Pẹ́pẹ́ lè rún ṣarọ́. Àtẹ̀pẹ́ lẹsẹ̀ ń tẹ̀nà. Sardine àmọ́ pẹ́ nínú agolo ni. Ìfẹ́ tí ń yóò pẹ́ ju sardine lọ. Ìyá ni ó lo dádì Ìgbòho. Bẹ́ẹ̀ ni dádì ni ó lo mọ́mì Ìgbòho. Ó yá ijó ọpẹ́ yín dà. Àánú mo rí gbà àjẹ́ orí ọ̀gbìn. Àánú mo rí gbà àjẹ́ orí ọ̀gbìn. Èmi jáyé orí mi àjẹ́ orí ọ̀gbìn. Kì í jẹ́ ṣe mí mọ̀ ọ́n ṣe àjẹ́ orí ọ̀gbìn. Kì í má jẹ́ ṣe mí mọ̀ ọ́n ṣe àjẹ́ orí ọ̀gbìn. Elhaja Akima Abiodun AK Motors. Òyìnbó tó ń ta mọ́tò tó ra mọ́tò. Gbogbo Nàìjíríà ọwọ́ yín ló wà. Gbogbo Benin Republic ọwọ́ yín ló wà. Mo dé Rìtísítọ́à ní Ẹ̀pẹ́. Mo kí ajé kù kalẹ̀. Bó jẹ́ ti ká gbé mọ́tò wọlé, ká gbé mọ́tò jáde. Láìsí wàhálà àwọn oníbodè. Ha gàgàgàgà. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ ti yín. Mo wá gbà á ládùúrà fún ẹ̀yin pé ilé iṣẹ́ rẹ ò ní jóná. Owó lẹ́ẹ̀mọ pa ẹ̀ nípa àyàn. Èmi náà fẹ́ fẹ́ǹsà o. Happy birthday to you. Àní ẹ̀kúra lọ́nà o, àwọn tèmi kí ẹ yàgò lọ́nà ẹ jẹ́ kọ́mọ lọ́nà lọ. Oníbodè láàrò ẹ jẹ́ káwọn dénde lọ. Sìgì ìrọ̀kọ̀ ẹ jẹ́ kó sọjà ó kọjá. Tàjílétì ẹ jẹ́ ká láwùsá náà lọ. Tàtọ̀tà ẹ jẹ́ káwọn májà lọ. Tìlù sádà ẹ jẹ́ káwọn kálà lọ. Oníbodè láṣẹ ẹ jẹ́ kákìlẹ̀ ó kọjá. Sísọ́ngbò ẹ jẹ́ káwọn Martins lọ. Àwọn tèmi ò mọ̀nà tójú crossing lọ. Tó bá ti bẹ̀rù máa fa mọ́tò tó kún bọ̀yọ̀. Elhaja Akima Abiodun AK Motors. Ó yá tẹ́wọ́ kó gbàdúrà mi lọ́jọ́ tèmi. Ọdọọdún ló mọ bẹ bí bẹ́bẹ́. Ọdọọdún ló mọ wà bí ẹ̀wà. Àfàìlà ọjọ́ bọ́jọ́bálà kó mọ là sówó. Bọ́jọ́bálà kó mọ là sọ́mọ. Bọ́jọ́bálà kó mọ là sáìkú baálẹ̀ ọ̀rọ̀. Ìran agúnnugún kan kì í kú léwe. Ó dàgbà, ó dògbò, ó fọwọ́ páú, ó fèrègì jóbi. Gbogbo ọmọ tó tara rẹ̀ jáde. Wọ́n yè, wọ́n yanjú, wọ́n là, wọ́n lanú. Wọ́n yàn, wọ́n yanjú kedere. Iṣu ọmọ yóò jiná fún ẹ̀jẹ̀ o. Happy birthday to you. Ọmọ ẹgbẹ́ dàgbà o.
kí ló kàn báyìí kò sí ohun tó kàn ju wẹ̀jẹwẹ̀mu lẹ́yìn kí n jáde nílé agodo ń bí kí n kàn sí ọmọ ọlọ́jọ́ bí níbi tí wẹ̀jẹwẹ̀mu ti ń lọ níbi tí mùkúlùmù kẹ̀kẹ́ ti ń lọ lọ́dọ̀ bàbá wa AK Motors. Ìyáàfin Adéjọkẹ́ ẹ bá ń ṣètò tábìlì níbẹ̀ mo fẹ́ jẹ sàláàdì ẹ bá ń wá tọ́kí sórí rẹ̀ mo fẹ́ ya ẹran tí n bá débẹ̀ lọ́jọ́ tèní lẹ́yìn tí n bá ti jáde nílé agodo ń bí nísìn ọ̀dọ̀ yín ni mò ń bọ̀. Ẹ̀yin aráalé tẹ́yin náà bá fẹ́ ṣọjọ́ òbí kí gbogbo àgbáyé mọ̀ ẹ kàn sí wa lórí ìkànnì yìí ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́yin náà kẹ́ fi tiwa kẹ́ fi gbé tiyín lárugẹ torí gbogbo àgbáyé ni wọ́n wò wá báyìí. Ìwọ náà tó o bá fẹ́ káyọ̀ mọ iṣẹ́ tó ń ṣe kàn sí wa lórí ìkànnì yìí. Ìwọ náà tó o fẹ́ káyọ̀ mọ ọjà tó ń tà kàn sí wa lórí ìkànnì yìí ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ẹ bá wa dòwò pọ̀ kájẹ́ òbúgbàjẹ́ lọ́dọ̀ yín bẹ̀. Bàbá wa Elijah Akima Abiodun AK Motors ó ti rí tọdún yìí tọdún tí ń bọ̀ kò ní bá ẹ nínú ìdààmú tọdún tí ń bọ̀ kò ní bá ẹ nínú gbèsè tọdún tí ń bọ̀ kò ní bá ẹ ní dùbúlẹ̀ àárẹ̀ tọdún tí ń bọ̀ kò ní bá ẹ nínú àjálù burúkú. Mo kí ẹ kú oríire ọjọ́ tèní o. Àṣọdúnbọ́nú báyìí náà láwọ àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù báyìí náà láwọ àṣoṣùmọ́ṣù. Ìran gúnugún kan kì í kú léwe ó dàgbà ó dògbò ìgbà ọdún kan ni o. Happy birthday to you. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbẹ́ ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa àbí ẹ fẹ́ káyọ̀ mọ́ńtẹ́ ń ṣe àbí ẹ fẹ́ gbé ètò ìrírí ayé fún wa náà ni ẹ pè mí sórí nọ́mbà àtẹ̀tìmọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹ́lẹ́ ìṣèlọ lọ́jọ́ tòní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní dé bá o. Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọ̀mídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò Bòdá Ọ̀dẹ̀ títí ìgbà tátùmọ̀ pàdé happy birthday to you fún bàbá wa Akima Abiodun AK Motors.